bàbá Mufti ẹ wọ ara yín gan ẹ yẹ yí ara yín gan ẹ jẹ́ kí ayé mọ̀ ẹ jẹ́ kí ayé mọ̀ wípé ìfẹ́ ayé lẹni àmọ́ gbogbo tí ń jà fà pátápátá tí ń bẹ níbi òkú ìyá rẹ̀ lánàá gbogbo wọn ni wọ́n yẹ̀yẹ́ látẹ̀rí bàbá Mufti Ìlọrin ó padà wá di láìfi lérí láìfi àbùkù lérí àbùkù nígbà tí bàbá Mufti tó wá gbé gbèsè tí wọ́n gbé pẹ̀lú wípé kí Wasiu Ayinde gba máìkì kó sọ fáwọn àfáà kí wọ́n má bínú ó sì gba máìkì ó sì dúró lérí wípé òun ò ní tóun fẹ́ make apologize fún kí lóun fẹ́ make apology fún kò sí tó fẹ́ mú apologize tó lóun ráìtì lórí tóun sọ ṣé wàá ráìtì tó tọ́ wàláhì Wasiu Ayinde ó jẹ̀bi èmi dúró gẹ́gẹ́ bí adájọ́. ìjọ tí Bọ́lá Ahmed Tinubu ìjọ tó yìn fáìtì bàbá Mudiru sí program ẹni ewu tó ṣẹlẹ̀ níjọ́ náà bó Mudiru ti ráyè gbogbo òsì jákujàku ni irú bẹ́ẹ̀ lèyí tó ṣẹlẹ̀ lánàá sí bàbá Mufti Ìlọrin bí wọ́n ti tó lẹ́yìn bí wọ́n ti tó nínú gáfà bí wọ́n ti tó nínú àwọn olóyè nílé ọba ìlú Ìlọrin bí wọ́n ti tó nínú tí ń bẹ̀rọ mẹ́ríkàsì àbùkù kàn wọ́n ẹ wá sọ pé kí Wasiu Ayinde jáde kó tọrọ àforíjì àforíjì ni kí ni kó tọrọ ṣé tó sọ òrí bẹ́ẹ̀ ni ṣé gbogbo àwọn àfáà sọ yìí pátápátá ṣé wọn ò gbẹ́mú síbi òkú ìyá rẹ̀ lánàá ni ṣé wọn ò gbẹ́mú síbẹ̀ ṣé wọn ò gbẹ́mú síbẹ̀ ṣé ẹ̀rù pé àwọn èèyàn dàrú ni àwọn tí wọ́n máa kámẹ́rà yìí wọ́n gbé program yẹn live wọ́n gbé program live ni wọ́n gbé program ẹ parí program kò ju bí ìṣẹ́jú mélòó wọ́n wá delete yẹ kúrò lórí péjì yín ṣé ẹ̀rù pé àwọn èèyàn dàrú wọ́n delete yẹ kúrò lórí péjì yín kò pẹ́ sígbà omi tí wọ́n padà wá upload program yìí padà wọ́n ti edit yẹ àárín ibi tí ẹ ti gbé máìkì fún Wasiu Ayinde àti ibi tó ti dá padà fún yín wọ́n kọ́ tiẹ̀ kú bẹ́ẹ̀ wàláhì Wasiu Ayinde ó jẹ̀bi èmi dúró gẹ́gẹ́ bí adájọ́ lẹ́yìn ọ̀rọ̀ bí wọ́n bá wá ní nǹkan míì tó fẹ́ dá lẹ́yìn tẹ́lẹ̀ fẹ́ dá yìí wọ́n mú wá kárí lóòótọ́ ọ̀rọ̀ tí Wasiu Ayinde sọ pẹ̀lú gbogbo àwọn àfà wọ́n gbàmú síbẹ̀ offensive word ni wọ́n ń pè ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ìgbà téèyàn bá sọ fún yẹn pé you are a match or you are match offensive word ni ó sì wà punishable sẹ́bẹ̀ náà ni ó wà punishable in the court of law sẹ́ni mi gbọ́ yìí àmọ́ tí wọ́n bá wá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ yìí pé kí ló dé tó sọ pé lágbájá ó match wọ́n proof rẹ̀ nítorí sọ pé wèrè ni ó wá proof ara rẹ̀ right pẹ̀lú gbogbo status ẹ̀ tiẹ̀ nìyẹn pé bóyá gba certificate kan ní hospital ni wọ́n ṣe kíní kan ni wọ́n fi wá rí pé ó ní skásíkà kan tí ń dààmú rẹ̀ wọ́n wà ní àṣepọ̀ ní lágbájá ń bú ọ ó bú ọ̀nà ayé tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ló sọ kò bú ọ dédé irú rẹ̀ náà ní tí Wasiu Ayinde sọ pẹ̀lú àwọn àfáà ẹ wá sọ pé kí Wasiu Ayinde jáde kó tọrọ àforíjì ni kí ni kó tọrọ ṣé tó sọ òrí bẹ́ẹ̀ ni ṣé gbogbo àwọn àfáà táwọn sọ yìí pátápátá ṣé wọn ò gbẹ́mú síbi òkú ìyá rẹ̀ lánàá ni ṣé wọn ò gbẹ́mú síbẹ̀ ṣé wọn ò gbẹ́mú síbẹ̀ níbi ìjẹkújẹ tí ń ba ayé kálukú wọn jẹ lọ àtẹ̀yí tí wọ́n pè àtẹ̀yí tí wọ́n pè àtẹ̀yí tí ẹrẹ́ tí wọ́n láwà ní lọ́jọ́ lásán kálukú wọn ṣe láwà ní bẹ́ntùbẹ̀ntù wọ́n lọ lè jòkó kalẹ̀ síbẹ̀ tí wọ́n sì ti máa rú tó ti gbáwájú nínú ọ̀rọ̀ eléyìí ò ní kèwá tí ìdí láìfi eléyìí ò kèdí láìfi kọ́dà kètí ìjẹ́ láìfi fún bàbá Mufti nílùú Ìlọrin àmọ́ ó padà wá di láìfi lérí láìfi àbùkù lérí àbùkù nígbà tí bàbá Mufti tó wá gbé gbèsè tí wọ́n gbé pẹ̀lú wípé kí Wasiu Ayinde gba máìkì kó sọ fáwọn àfáà kí wọ́n má bínú ó sì gba máìkì ó sì dúró lérí wípé òun ò ní tóun fẹ́ make apologize fún kí lóun fẹ́ make apology fún kò sí tó fẹ́ mú apologize tó lóun ráìtì lórí tóun sọ ṣé wàá ráìtì tòótọ́ ṣé kò ráìtì nítòótọ́ kò wá make apology náà tó fi wá dá máìkì padà fún afẹ́wàsí tí ń ṣe bàbá Mufti ó fi wá dá máìkì padà fún wọn eléyìí lóòótọ́ wá ti jẹ́ láìfi tó ẹ̀rù bá dá màá eléyìí náà kò tó ti jẹ́ láìfi tó ibi tó ti tó wá jẹ́ láìfi ó ní wípé tó bá já sí wípé bàbá Mufti ó bá ṣe dáa tí wọ́n bá maintain champion wọn tí wọ́n ṣe àfihàn irú àyè àti irú ipò tí wọ́n wà àwọn tó yẹ kí wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ bàbá Mufti ẹ wọ ara yín gan ẹ yẹ yí ara yín gan ẹ jẹ́ kí ayé mọ̀ ẹ jẹ́ kí ayé mọ̀ wípé ìfẹ́ ayé lẹni ẹ bàbára mọ̀ mo fẹ́ rán yín létí ọ̀rọ̀ kan o bóyá tẹ́ ẹ bá gbàgbé mo fẹ́ rán gbogbo ayé létí ọ̀rọ̀ kan bóyá gbogbo ayé bá ti gbàgbé mo fẹ́ rán yín létí
kí lọ́rọ̀ náà níjọ́ tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá wa mufti àti Basitu Al-Ketuwi bí ti ń sọ yìí gbogbo ayé ló ti máa rántí ṣebí tí bàbá mufti sọ fún Basitu ń jọ náà ní wípé kó dìde nígbà tí wọ́n ń kọ orin kìyàmán limarikasi náà kìyàmán a sì máa ń gbé orin yìí lọ́dọ̀ àwọn markasi tá a bá ti mẹ́nu lé báyìí a máa dìde nàró kẹkẹrẹ ìmọ̀ wa ti rábẹ̀ lè markasi láti fi pọ́n markasi lé Basitu dìde ń jọ náà ẹ̀rí Basitu ní èrè wípé markasi ni ò pọ́nlé markasi ni ò bọ̀wọ̀ tóun náà sì ń jẹ́ kan nínú kìrìjì markasi ẹ wá pa á láṣẹ níjọ náà ẹni kò dìde nàró Basitu ọmọ dìde àìdìde Basitu níjọ náà sẹ́wọ́n tẹ́sẹ̀ ẹgbẹ́ máìkì kalẹ̀ ní ẹ̀sẹ̀ wá sí mọ́ níjọ náà bóun ni ò bá ṣe dáa tó irun tó ṣẹlẹ̀ lánàá pẹ̀lú irun tó kàn yín lábùkù bóun ni ò bá ṣe dáa tó kẹgbẹ́ máìkì kalẹ̀ lánàá kẹsì kú mẹ́ bóun ni ò bá ṣe dáa tó bóun lẹ̀ bá ti níyì tó lọ́dọ̀ àwọn èèyàn kẹgbẹ́ máìkì kalẹ̀ lánàá kẹ mọ́ ṣe wá sí mọ́ kẹsì kú níbi òde bóun ni ò bá ti buyì tó tó bá yẹ pé ẹ bá ṣe bẹ́ẹ̀ lánàá ẹ ṣe bẹ́ẹ̀ ara yín wá kọ́ tíkọ̀tíkọ̀ ẹnu yín wá ń pọ́ra wọn ẹ mọ̀ báwo èèyàn wọ́n kì í sí yín ọ̀rọ̀ yín ò wá jágere ọ̀rọ̀ yín wá dé tìjú náà yín lọ́wọ́ ẹ wá pa tìjú náà mọ́ra ẹ wá bá wà sí yín lọ àwọn gbogbo àwọn àfáà tó kù pátápátá ẹnu tí Wasiu Ayinde sọ pé wọ́n mọ̀ wá gan àwọn wá gan nù ní wọ́n ń gbọ́rọ̀ ẹnu yín tẹ̀yìn sọ ọ̀rọ̀ tó jọjẹ jẹ́ gbogbo yín lápapọ̀ al-muhafaza ala al-izza wa karamati al-ilmi kò wá sí fún ẹnì kankan nínú yín ẹ sọ yìí mímọ́ ẹ sọ àpàlẹ mímọ́ ó èyí tí mo sọ yìí náà òun náà tó wá tí ìborí jù ẹ̀gbọ́n náà tó bí èyí tó wá jẹ́ ìyálàyà láìfì bàbá ńlá láìfì tó wá jẹ́ káyé mọ̀ wípé àṣàyìn náà mọ̀ àbùkù kan ẹ wá fi àbùkù ẹ wá fi para bí ìgbà téèyàn wẹ̀ tó wá mú kírímù tó fi para sẹ́ẹ̀rù pé àwọn èèyàn dàrú ni àwọn tí wọ́n máa kámẹ́rà yìí wọ́n gbé prógámù yẹn live wọ́n gbé prógámù live ni wọ́n gbé prógámù ẹ parí prógámù kò ju bí ìṣẹ́jú mélòó lọ wọ́n wá delete ẹ̀ kúrò lórí péjì yín sẹ́ẹ̀rù pé àwọn èèyàn dàrú wọ́n delete ẹ̀ kúrò lórí péjì yín kò pẹ́ sígbà omi tí wọ́n padà wá upload prógámù yìí padà wọ́n ti edit ẹ̀ àárín ibi tí ẹ ti gbé máìkì fún Wasiu Ayinde àti ibi tó ti dá padà fún yín wọ́n kọ́ tiẹ̀ kúrò bẹ́ẹ̀ wọ́n kọ́ tiẹ̀ kúrò yìí máa ń wọlé gbogbo tí ń já ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àfà lóde òní ta wà mẹ́ kálukú wọn lọlé àwọn olówó wọn wà ta kámẹ́rà wọn ta kámẹ́rà tó bá délé àwọn olówó ni wọn bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ wọn máa ká wọn wọn máa dùn wọn máa ṣe gbogbo ẹ̀ lẹ́nu ara yẹn ẹ̀rù pẹ́ gbà yìí wàláhì mo fọlọ́ mo fi búra ẹ̀ ń fi ọjọ́ ẹ̀tẹ́ ẹ̀yìn pamọ́ ni irú bẹ́ẹ̀ lèyí tó ṣẹlẹ̀ lánàá sí bàbá mufti Ìlọrin bí wọ́n ti tó lẹ́yìn bí wọ́n ti tó nínú gáfà bí wọ́n ti tó nínú àwọn olóyè nílé ọba ìlú Ìlọrin bí wọ́n ti tó nínú tí ń bẹ̀rẹ̀ mẹ́ríkàsì àbùkù kàn wọ́n àbùkù ó kàn wọ́n iyo kila bàbá fọ́ra wa ẹjẹ́ àgbà mẹ́lẹ̀ kó túká wà lọ́ọ̀yà àbùkù kàn wọ́n because wọ́n maintain champion wọn níjọ́ tí ń bẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú èyàn àti Basitu ẹ mọ́ tẹ́ sí jọ́nà ẹ ti gbàgbé pé mọ́ríkàsì ilẹ̀ ní kí Basitu náà rú fún mọ́ríkàsì ilẹ̀ ní kí Basitu náà rú fún àwọn tẹ́ ní kí Wasiu Ayinde make apologize fún kí ẹ mọ̀ sí mọ́ríkàsì nìkan kí ẹ sí mọ́ríkàsì nìkan mọ́ríkàsì mbẹ́mbẹ́ àdàbí mbẹ́mbẹ́ sùnmùrà mbẹ́mbẹ́ àwọn míì tí wọ́n ṣe mẹ́ríkàsì tí wọ́n ṣe àdàbí tí wọ́n ṣe sùnmùrà wọ́n ń bẹ níbẹ̀ nínú àwọn tẹ́ ní kó make apologize fún ó sì sọ níwájú frankly ó sọ ìbò bùkàn ilé àti ẹ̀gbọ́n ìbò dáadáa tó ti wọ́n wò kàwé tẹ́lẹ̀ olóhùn kàwé àwọn àmọ́ àtàwọn àkàlẹ̀ kàwé ó sà kàwé ó sọ ìbò oorun mọ́ because kò yanu níbi ìbò kí lọ yanu síwáṣí níbi ìbò kí lọ yanu kò yanu bí ìbò yẹn kò jẹ́ ká gbé ìbò tó sọ ó sọ ìbò ni ó ní tóun bá ilé make apologize ó túmọ̀ pé kíní ìyàwó ṣe é nìyẹn sọ kò ní túmọ̀ náà kò necessary kò sí ní tó fẹ́ tì í lọ síbi kó make apologize so àfà ẹ máa bá fìdáwò yá mi lọ la ilaha illallah ẹ máa bá fìdáwò yá mi lọ ẹ̀yin náà sì gba máìkì ẹ sì bá fìdáwò yá rẹ lọ. nígbà tẹ́tọ̀ wa tara yẹn níwà sí kò jẹ́ yẹ̀yẹ́ àwọn àfà tọrọ máa fà ní tá ní bàbá rẹ̀ tí ń jà fà tẹ́ ẹ bá máa fà ní tá bàbá rẹ̀ tí ń jà fà tí òfin wa mọ̀ wípé nítorí sọ nínú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó tẹ̀sùn tó sì wúwo ni àmọ́ ta wá la rí bú bí ọ̀pọ̀lọpọ̀ alátẹnujẹ àwọn àfà talaribu bí àwọn àfà tí wọ́n maintain pride tí ń bẹ fún wọn talaribu bí ẹ̀yin àfà tẹ́ǹkiri ọjà káàkiri tẹ́ǹkiri ọjà tẹ́ẹ̀tọ́ wọn polówó torí gbogbo káde wà sí náà ká máa sọ̀rọ̀ náà kàlí máa sọ̀rọ̀ ìpolówó nù tẹ́ẹ̀mí polówó nù
kíní kan wọ́n ní kíní kan ọ̀tọ̀ ní kùndí ọ̀tọ̀ ní tíjà sí ìpolówó ni ẹ má jáde sí fara wa ẹ polówó ọjà ni ṣe wá ní gbogbo eléyìí ni eré mọdé wà ní yìí ni ẹ fẹ́ ní àgbà àwọn àgbà tàná ṣe báwọn tí wọ́n fi pàṣẹ tàṣẹ wọ́n sì ń kú wọn bí olówó nàdá èyí tí wọ́n ti sọ wípé ní tí wọ́n sọ àyìndé ṣe kìí ṣe gbogbo àbá àdókà lábùkù bàbá wa àgbà bàbá mufti Ìlọrin àwọn àti gbogbo àwọn tí wọ́n jọ kó jọ síbẹ̀ àwọn ìmáàmù tẹ́ẹ̀dọ̀ wà mẹ́wọ̀ ẹ̀yìn ní kárọ́kà lábùkù in tí ó jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni wípé èyí tó dá mi lójú pé tí mo fẹ́ sọ nísìn káàkó sọ pé wàláhì ìwé ti nínú sẹ́mi pé kò sí bàbá mùdírù náà ẹ̀ tó kà lábùkù sẹ́mi bẹ́ẹ̀ mùdírù níbi irú àyè báwọn níbi irú àyè yẹ̀yẹ́ báwọn irú àyè yẹ̀yẹ́ báwọn mùdírù ẹni tí ń sàtò náà sì ń bẹ fún ẹni tí kò náà ń bẹ fún kálukú padà ẹ lọ́dẹ̀ wo fídíò ìjọ tí Bọ́lá Ahmed Tinubu ìjọ tó yìn fáìtì bàbá mùdírù sí program ẹ lè wo tó fẹ́lẹ̀ níjọ náà bọ́ọ̀lù mùdírù ti ráyè gbogbo òsì jákujàku ni bọ́ọ̀lù mùdírù ti ráyè gbogbo orú òsì bẹ́ẹ̀ àníkálukú yín tara yín ni ẹ̀gbẹ́ làfà ìjà fà yín ò jiná ẹ̀ tara yín ni wọ́n bí ayé ti pọ̀ jù ojú kòkòrò yín ti pọ̀ jù ẹ máa fò káàkiri ẹ máa yọ káàkiri ẹ máa délé àwọn olówó ẹ máa ya fọ́tò ẹ máa ṣe fídíò ẹ máa ṣe láìfù nílé àwọn olówó lẹ́mìí ara yẹn wà lópẹ́ gbà yìí ayé yín bàjẹ́ ni ayé yín bàjẹ́ ni torí ẹ̀rẹ́ tó yẹ kẹ́ ẹ̀rẹ́ fúnra ara Ọlọ́run inú pẹ́ ìmọ̀lẹ́ fúnra ara Ọlọ́run inú pẹ́ ẹni tó bá ní mímọ̀lẹ́ kí ló dé tẹ́lẹ̀ ò pẹ́lẹ́ ẹ̀ pẹ́mọ̀lẹ́ ẹlọ́rẹ́ mọ́ kíní kan Al-Qur'ani sọ pé qad aflaha ó ní wà nafsi wa ma sawwaha fa alhamaha fujuraha wa taqwaha qad aflaha man zakkaha wa qad khaba man dassaha Al-Qur'ani ti wí nù limadha la yas'a al-insan ila taskiyati nafsi kí ló dé tọ́ mi èèyàn tí kì í lọ síbi kó ṣe tẹ́síkìyà ní ara rẹ̀ torí pé fan-najā'u wal-falāhu marhunāni bi taskiyati nafsi an-najā'u والفلاح مرهونان بتزكية النفس الفشل والخسران والخيبة مرهونة بتدنيس النفس أنتم تدنسون نفوسكم بالأتماء pẹ̀lú ojú kòkòrò bó ti ń dààmú yín ẹ la fi sọ fún yín pé nínú orin tí mo kọ́ lẹ́ẹ̀kan yín pé walau anna ala al-ilmi sọ́nùhùn àwọn tí wọ́n jáwé mímọ̀ tí wọ́n pẹ̀lú àwọn láàfà tí wọ́n bá sọ ìmọ̀ tí wọ́n sọ yìí tí ń bẹ fún tí wọ́n sọ àpálẹ́ tí ń bẹ fún tí wọ́n sọ ẹ̀yẹ tí ń bẹ fún sọ́ọ̀nà òun ló sọ wọn kò ní jẹ́ yàrá wọn bàjẹ́ kò ní jẹ́ ká tẹ́ kò ní jẹ́ ká kábùkù mo lábẹ́ Sheikh Adam radiyallahu ta'ala ẹ gbọ́ ni Sheikh Adam ó ní ìlú èsì wà èmi kì í sì lọlé olówó tọ́lọ́ lọ́wọ́ ọba ó rí mi tó fi fún mi ní tó fún mi yìí ní tó fún mi yìí sì tẹ́ mi lọ́rùn pé mi ẹ̀yìn ò níyù ẹni èmi ò dáṣá dídẹ́ ní sọ I just your beer kí ni beers kí n fánu sí ọ ẹnì kan ní àsọjọ ní lábàárò oúnjẹ ẹ̀kọ́ ó ní kọ́ sẹ́ni ṣáwá àríbà àgàkẹ́ ẹ lè understand ayé ni o sí yẹn rí jáde rárá ayé ni o sí wallahi lazim ayé ni o sí wallahi tallahi èmi gẹ́gẹ́ tí ẹ wọ́n mi tí ẹ dé gbogbo rí ehun mi bàjẹ́ àmọ́ ìrìn bí jáde mo wà masgool wàjibátù mi pọ̀ ju àwọn kọ́ọ̀tì tí mo lẹ́ lọ wallahi mo fọlọ́n tó dá mi fi sẹ́yìn lẹ́la ní hara ní ẹ̀kọ́ àmọ́ kéwù lábẹ́bẹ́ àtúnṣe nǹkan mi táàsì nífẹ̀ẹ́ kíkà pàkàlà so tó fanu so hajj wa Suleiman ayára ali ketuwi so ti jazakumullahu kullal khair afani walau anna alal ilmi sọ́nùhùn táwọn àwọn afa tí wọ́n bá sọ yìí tí ń bẹ lára mímọ̀ ni ìmọ̀lẹ́jẹ̀ yàrá wọn bàjẹ́ walau azzamuhu fi nufusi la udima walau azzamuhu tí wọ́n bá tóbi ìmọ̀ yìí fi nufusi nínú ẹ̀mí wọn la udima gbogbo ẹni tí wọ́n rí mọ̀ yìí pẹ̀lú wọn òun náà tóbi ìmọ̀ bá wọn láàrin walakin ahanu wọ́n yẹ̀yẹ̀ mímọ̀ fahana ìmọ̀ bá di yẹ̀yẹ̀ lọ́dọ̀ wọn wà dannasu muhayyahu wọ́n ta ẹ̀rẹ̀ yí mímọ̀ wọ́n fi dọ̀tí wọ́n fi yí mímọ̀ bíi àtìmáyìn pẹ̀lú ojú kòkòrò ó ti ń dààmú wọn ojú kòkòrò ntọ́lọ́wọ́ bá fún ni ẹnìkan lè ṣe fún yàn ntọ́lọ́wọ́ bá fún ni sẹ́nìkan lè ṣe fún yàn
ìsọlá dé ẹsẹ̀ òṣè ẹ wáyé fún o ẹ á sọ mọ̀ fa ìsìtọ̀ ẹsẹ̀ o ọ̀la ẹ wáyé inshallah ẹ wáyé pẹ̀lú gọlọ. Please try to get me right, correct them with zero bias abikini. In fact Wasiu Ayinde has no respect for alfas. Ní àyẹ̀tẹ̀ mi náà sọ̀rọ̀ nílé nínú ádámà àkùlù but sẹ́yìn tí Wasiu Ayinde sí tí wọ́n bá gbé dé court of law Wasiu Ayinde yóò lọ free ni yóò lọ freely ni torí ó ríra rẹ̀ proof náà ẹ ti rí mi understand but àwọn àfà àwọn ni wọn ò bàbá rárá wọn ìgbà tó lọ ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ òní tí wọ́n sọ tó yẹ kó ṣe fún tó sì takú tó lóun ò ní ṣe kí ni òjé káwọn ṣe tó yẹ káwọn ṣe. àwọn náà wọ́n gba máìkì wọ́n bá prógámù yẹn lọ so yẹ kó rí bẹ́ẹ̀ ẹ mẹ́jà yẹ̀yẹ́ mà ọlọ́run yẹ̀yẹ́ mà ẹ lè wo náà Al-Qur'ani látòkè délẹ̀ ẹ lè rí ibi tí ọlọ́run ti fowó ròyìn rẹ̀ ọlọ́run kì í owó ọlọ́run fowó ròyìn rẹ̀ kódà àwọn alágbára àwọn tí wọ́n mọ tí wọ́n pè ní èdè wọ́n subhanallah gbogbo tí wọ́n jẹ́ àwọn madiyat wọ́n kì í fẹ́ tí wọ́n fi ròyìn àwọn ẹjọ́ tí ìkan nínú àwọn akọni tí ń ròyìn ọba tá a pè ní Abdulmalik ibn Marwan ó ní yàtẹ́dìlù táàjù fọ́kọ̀ mẹ́fẹ̀rákìlì ó wà ní kẹ́lẹ́ kẹ́kẹ́ àdínà ọ̀záàbùn ó ní ewu adé ti dúró lérí ọba wa adó dúró lérí rẹ̀ tẹ́lẹ̀ bá ń wo adé lérí rẹ̀ ẹ máa rò pé góòdì lẹ́wù lọ́ọ̀kan ni sọmọ pé góòdì màdíyà ni wọ́n ti ní ọ̀dàstandì tó ní pé gbogbo ọba ti lè lépa bá kúlù má tẹ̀sítẹ̀tì àtúndìríkà bí ìdá àwásìlẹ̀ hamsi ìtọ́ àbí bí hádìrà àwásìlẹ̀ hamsi ìtọ́ ọba ti lè lépa bá ìdá náà ní kọ́ tiẹ̀ lò hasa tó ti jamu hasa ni hawas ìtọ́ ọba ti lè lépa bá pẹ̀lú kan nínú àwọn àyè fúnra màmá làwọn ìsínú ìtọ́ sọ pé ọlẹ́ fojú rí báyìí àbí ìtọ́ sọ pé ọlẹ́ fi etí gbọ́ fọ́ ìsẹ̀ àbí ìtọ́ ọlẹ́ pàṣí fún ọdọ̀ rẹ̀ pẹ̀lú mú àbí ìtọ́ sọ pé ọlẹ́ lépa bá tẹ̀sẹ̀ pẹ̀lú ẹnu àbí ìtọ́ ọlẹ́ jábọ̀ pẹ̀lú kọ̀dùmọ́ báyìí ìtọ́ ọba lè fi ibìkan lépa bá nínú àyè mara àrùn mi sọ ti ìsínú wọn máa ń pè àmọ́ màá náà wí ìtọ́ sọ pé ọlẹ́ fi kankan lépa bá nínú mara àrùn tí mo kà làákàyè lè fi lépa bá làákàyè ẹni wọn fi lépa bá ẹni mọ ọlọ́run wá fi mọ̀ ròyìn rẹ̀ kò fowó ròyìn rẹ̀